A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Gómìnà àná fún ìpínlẹ̀ Delta Ifeanyi Okowa ti sẹ́ lórí ẹ̀sùn wípé ó ti dá owó tí ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà (500 billion naira) padà sí àpò ìkówósí ìjọba gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti dènà ẹjọ́ pẹ̀lú àjọ EFCC. Àìpẹ́ yìí ni àhesọ jẹ jáde káàkiri ìpínlẹ̀ Delta wípé gómìnà náà yìí ti dá owó rẹpẹtẹ padà sí àpò ìjọba kí àjọ EFCC má bàa gbé e re ilé-ẹjọ́ àti kí èèrà má bàa rin iṣẹ́ òṣèlú rẹ̀. Ṣùgbọ́n nípasẹ̀ akọ̀wé àgbà rẹ̀ Olise Ifejirika ni Okowa fi da àhesọ yìí nù bí ó ti ní ó jẹ́ irọ́ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ifejirika ní kì í ṣe òtítọ́ wípé ọ̀gá òun dá owó kankan padà. Àjọ EFCC ní àǹfààní láti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́. Ó ní àjọ EFCC fi ìwé ìpè ránṣẹ́ sí Okowa, ó sì jẹ́ wọn. Òun nìkan kọ́ ni wọ́n ránṣẹ́ sí láti ìpínlẹ̀ Delta fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Àwọn sì ní ìgbàgbọ́ wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Okowa àti ẹni gba ipò ní ọwọ́ rẹ̀, Gómìnà Sheriff Oborevwori, ni wọ́n jọ já ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ darapọ̀ mọ́ APC. Ìgbésẹ̀ yìí ti wá dá awuyewuye sílẹ̀ tí àwọn kan fi ní Okowa ń gbìyànjú láti dènà ẹjọ́ pẹ̀lú àjọ EFCC. Bẹ́ẹ̀ lánàá ni Oborevwori lọ ṣe àbẹ̀wò sí Ààrẹ Bọ́lá Tinubu ní ilé agbára ìlú Àbújá. Gómìnà ìpínlẹ̀ Delta tí ó dé sí ilé agbára láàrin aago 4:15 ìrọ̀lẹ́ àná ni ó dá wọlé tọ̀ ààrẹ fún ìpàdé ìdákọ́ńkọ́ closed door meeting. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí yóò ní ìpàdé pẹ̀lú ààrẹ láti ìgbà tí ó ti bọ́dé sí ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́. Ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2025 ni Oborevwori di gómìnà tó wà lórí oyè àkọ́kọ́ láti fi PDP sílẹ̀ láti ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà ti padà sí ìṣèjọba tiwantiwa ní ọdún 1999. Bí eré orí ìtàgé ni Oborevwori, igbákejì rẹ̀ Monday Onyeme, àwọn kọmíṣánná, alága ìjọba ìbílẹ̀ àti àwọn tí wọ́n ti walẹ̀ jìn nínú ẹgbẹ́ PDP ya lọ APC lẹ́yìn ìpàdé ìdákọ́ńkọ́ tí ó wáyé ní ìlú Asaba. Okowa tí ó sìn gẹ́gẹ́ bí igbákejì olùdíje du ipò ààrẹ ọdún 2023 ni ó darí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n kọjá sí APC, tí èyí sì ṣe àpẹẹrẹ wípé agbára ńlá ti ṣí kúrò ní ẹkùn gúúsù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Dókítà Abdullahi Ganduje ti ní ẹgbẹ́ wọn yóò tẹ́wọ́ gba gómìnà àná fún ìpínlẹ̀ Kano Rabiu Kokonso bí ó bá pinnu àti darapọ̀ mọ́ wọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lẹ́yìn tí ó gba àlejò mínísítà fún ìpínlẹ̀, ilé àti ìdàgbàsókè ìgbèríko Alhaji Yusuf Attah ni Ganduje ti ní APC ń gbòòrò sí i pẹ̀lú ìṣèjọba tiwantiwa lórílẹ̀-èdè. Ganduje ṣe àpèjúwe Kokonso ní ẹja tí ó kúrò nínú omi tí ó wá ń gbìyànjú àti wá ọ̀nà padà sínú omi. Ó ní àwọn kò lè sọ pé àwọn kò ní gbà á nítorí ọ̀rẹ́ ìgbà ìṣòro ni àwọn jẹ́. A friend in need is a friend indeed. Àwọn kò fẹ́ fi í sílẹ̀ ní kólóbó, àwọn lè gbà á bí ó bá fẹ́. Ó ní bí ènìyàn bá rí ọmọkùnrin rẹ̀ tí ó ń wá ibi tí ó máa fi orí pamọ́ sí, tí ìwọ sì jẹ́ àgbàlagbà nínú ilé ńlá, ó lẹ́tọ̀ọ́ kí wọ́n gbà á wọlé. Attah tí ó jẹ́ agbẹnusọ àná fún ìpínlẹ̀ Kano ṣàlàyé wípé ìdí tí òun fi ṣe àbẹ̀wò sí Ganduje ni láti mọ ìrírí rẹ̀ kí àwọn sì ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ tí Ààrẹ Bọ́lá Tinubu ń ṣe ní ìpínlẹ̀ Kano. Ó ní bí ike làwọn wà lẹ́yìn Tinubu, àwọn sì ń ṣiṣẹ́ yí aago ká láti rí i dájú wípé àwọn gba ìpínlẹ̀ Kano ní ọdún 2027. Attah ní bí ó bá ṣe tòun ni òun kò fẹ́ kí wọ́n fi ààyè gba gómìnà àná fún ìpínlẹ̀ Kano sáàrin wọn, ṣùgbọ́n òun kò lè ṣe ìdíwọ́ bí alága bá fi ààyè gbà á. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lónìí ni àwọn Cardinals yóò kọjá sínú conclave ní Vatican láti yan Pope tuntun tí yóò gba ipò lọ́wọ́ Pope Francis tí ó di olóògbé ní ọjọ́ Àjíǹde.
133 ní Cardinals tí yóò yanjú ìgbésẹ̀ yíyan adarí fún $1.4 bílíọ̀nù ìjọ àgùdà lágbàáyé àti olórí ìpínlẹ̀ Vatican. Bíṣọ́ọ̀bù Ekwulobia láti ìpínlẹ̀ Anambra nìkan ni bíṣọ́ọ̀bù láti orílẹ̀-èdè Nàìjíríà tí ó pegedé láti kópa nínú àwọn 4 tí ó wá láti Nàìjíríà. Àwọn 133 tí àwọn Cardinals yàn wọ̀nyí ni wọ́n wá láti orílẹ̀-èdè 71, orílẹ̀-èdè tí ó ní olùdíje tí ó pọ̀ jù ní Italy pẹ̀lú bíṣọ́ọ̀bù 17, United States ní 10, Brazil 7, Faransé àti Spain ní 5, Argentina, Canada, India, Poland àti Portugal ní 4. Cardinal tí ọjọ́ orí rẹ̀ kò tíì wọ 100 nìkan ni ó ní àǹfààní àti dìbò ní conclave nípasẹ̀ ìbò bòńkẹ́lẹ́ secret ballot. Olóògbé Pope Francis ni ó yan Ọ̀páléke ní ọdún 2022. Òun ni yóò bá wọn kópa nínú ìdíje fún adarí tuntun ìjọ àgùdà. Àwọn 3 yòókù tí ó yẹ kí àwọn náà kópa ní ọjọ́ orí jákulẹ̀ kí wọ́n tó yan Ọ̀páléke gẹ́gẹ́ bí bíṣọ́ọ̀bù Ekwulobia. Francis Arinze jẹ́ ẹni ọdún 92, 92. Anthony Olúbùnmi Okoje jẹ́ ẹni ọdún 92, 88. Nígbà tí ẹnì kẹta John Onaiyekan jẹ́ ẹni ọdún 81, 81. Àwọn wọ̀nyí kò pegedé nítorí wọ́n ti lé ní 100 ọdún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti sọ lánàá wípé ọmọ orílẹ̀-èdè yóò yíjú padà bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti yanjú ìṣòro ààbò tó ti ń gbilẹ̀ lórílẹ̀-èdè láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Èyí ń wáyé ní ọjọ́ kan náà tí ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀ wípé ìṣòro ààbò àti ọrọ̀ ajé orílẹ̀-èdè ti ń mú kí sùúrù ọmọ orílẹ̀-èdè pin bí ó ti ní kí wọ́n tètè gbé ìgbésẹ̀. Àwọn aṣòfin láti agbègbè tí ìṣòro ààbò pọ̀ sí jù tí wọ́n darí ìjíròrò níbi ìgbìmọ̀ náà fi ẹ̀sùn kan iléeṣẹ́ ààrẹ wípé ìgbìyànjú wọn ò tó láti yanjú ìṣòro ààbò orílẹ̀-èdè pẹ̀lú gbogbo $19.7 trillion tí wọ́n ná lórí ààbò. Ṣùgbọ́n gbogbo akitiyan akọ̀ròyìn láti gbọ́ èsì iléeṣẹ́ ààrẹ ni ó já sí pàbó bí agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ṣe darí akọ̀ròyìn lọ ọ̀dọ̀ National Security Adviser (NSA) Nuhu Ribadu. Bẹ́ẹ̀ ni wọn kò rí NSA kàn sí títí di àsìkò ìkóròyìn yìí jọ. Awuyewuye bẹ́ sílẹ̀ ní ilé ìgbìmọ̀ lẹ́yìn tí Ahmed Satomi sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná sí ibi ìpamọ́ ohun ìjà olóró ní Bárẹ́kè Giwa àti ìkọlù tí ó wáyé sí ikọ̀ ológun ìpínlẹ̀ Borno àti Yobe. Èyí yọrí sí ìkìlọ̀ bí àwọn aṣòfin kan ṣe ìkìlọ̀ wípé bí ìjọba kò bá tètè gbé ìgbésẹ̀ láti yanjú ìṣòro ààbò, ó ṣeé ṣe kí ọmọ orílẹ̀-èdè yíjú padà sí àwọn tí wọ́n yàn sí ipò aṣojú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Agbẹjọ́rò fún ìlúmọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martins Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man, Dèjì Adéyanjú ti kérora lórí ìṣòro tí òun ń là kọjá nídìí àti gba ìyọ̀ǹda oníbàárà rẹ̀ kúrò lákàtà àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC. Nínú àtẹ̀jáde òwúrọ̀ àná ni adarí ìròyìn fún àjọ EFCC, Délé Oyèwálé ti ní wọ́n ti fún VDM ní àǹfààní àti gba ìyọ̀ǹda ṣùgbọ́n ó gbọ́dọ̀ yanjú gbogbo gbèdéke ìyọ̀ǹda rẹ̀. Oyèwálé ṣe àfihàn wípé àjọ wọn fi ọwọ́ ṣìkún òfin mú VDM fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí oríṣiríṣi ẹ̀sùn tí wọ́n ti gbà nípa rẹ̀ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó. Ó ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó ti kọ̀ àti yọjú sí iléeṣẹ́ wọn pẹ̀lú gbogbo ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí ni àwọn fi dọdẹ rẹ̀ kí àwọn tó ká a mọ́ ọgbà ilé ìfowópamọ́ GTB ní ìlú Àbújá. Nígbà tí Adéyanjú ń fèsì sí àtẹ̀jáde EFCC lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ó ní ikọ̀ agbẹjọ́rò rẹ̀ ń la ìṣòro kọjá àti rí ìyọ̀ǹda rẹ̀ gbà pẹ̀lú àìní àǹfààní sí àwọn àkọọ́lẹ̀ dọ́kúmẹ́ǹtì tí àjọ EFCC ń béèrè kí ó tó lè gba ìyọ̀ǹda. Ó tẹnumọ́ wípé gbogbo akitiyan láti ní àǹfààní sí ìwé àkọọ́lẹ̀ yìí ni ó já sí pàbó. Ìròyìn jábọ̀ wípé láti ìgbà tí ìròyìn ti kàn
wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú VDM ni àwọn alátìlẹyìn rẹ̀ ti ń pè fún ìyọ̀ǹda rẹ̀. Ọjọ́ Ajé ni àwọn olùfẹ̀hónúhàn ya lọ olú ilé-ìfowópamọ́ GTB ní Àbújá láti pè fún ìyọ̀ǹda VDM. Bákan náà ni fífi ọwọ́ ṣìkún òfin mú dá awuyewuye sílẹ̀ bí àwọn ọ̀rẹ́ rẹ̀ ìlúmọ̀ọ́ká olórin àti olóṣèlú ṣe bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àjọ EFCC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Afrobeat Davido ti sọ̀rọ̀ lórí ràbàràbà tí eré bọ́ọ̀lù máa ń dá sílẹ̀ fún àwọn olólùfẹ́ bọ́ọ̀lù níbi èsì rẹ̀ lẹ́yìn tí Barcelona fi ẹ̀yìn Inter Milan gbolẹ̀. Ní olórin yìí gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X láti fi èròǹgbà rẹ̀ hàn lórí ìṣòro tí ìdíje bọ́ọ̀lù lè dá sí àgọ́ ara àwọn olólùfẹ́. Davido ní ìdíje bọ́ọ̀lù lè fún ènìyàn ní ẹ̀jẹ̀ ríru pẹ̀lú ìdààmú àti ìjákulẹ̀ tí àwọn olólùfẹ́ ń fi ara mọ́. Ó ṣe ìrántí ìrírí rẹ̀ nígbà tí agbábọ́ọ̀lù ará ilẹ̀ Pọ́túgí Cristiano Ronaldo ránṣẹ́ sí i láti wá wo ìdíje Manchester United ní Old Trafford. Ó ní ìjákulẹ̀ tí wọ́n bá bọ̀ ibi ìdíje ọ̀hún ba ọjọ́ jẹ́ fún un bí Ronaldo ṣe bínú fi pápá sílẹ̀ tí ó sì wọ́gi lé àpèjẹ tí wọ́n ti ṣètò láti fi ṣe ayẹyẹ àṣeyọrí. Davido ṣe yẹ̀yẹ́ wípé títí dòní lòun fi ní ìkùnsínú sí Harry Maguire láti Manchester United fún ìrírí yìí bí ó ti ní òun kò lè foríjì láéláé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.